ṣe bọ́n ní ohun tó bá gbani lọ́jọ́ ọ̀ràn òun ló yẹ ká yà sọ́tọ̀ bí olùgbèjà. ṣùgbọ́n òbírí ayé ti yí bírí ọmọ ènìyàn ò níran olóore mọ́. sórí ọ̀rọ̀ iṣẹ́ ẹ̀ ní iléeṣẹ́ dáàdì mi ó ti di ọ̀rọ̀ tẹ́tẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá dẹ̀ fọpọlọ ta I'm sure wàá jẹ. èyí tẹ́gùn bá ti di pé ó ní ènìyàn lára lẹ́sẹ̀ ká yọ kúrò lọ́tọ̀ ṣé ká yẹ èyí rẹ̀. ìyá ayé ká wá sí hospital ẹ̀ ń bí báyìí fún àyẹ̀wò ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn so why heart attack. ẹ bá fura ọdọọdún ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. tí o bá kọ̀ tó o bá já àfírà já ẹ. ọjọ́ tí àjẹbá ká ìbejì ọjọ́ náà ló máa dẹ́kun ẹran ní jíjẹ. ọ̀gá wáídì ti kú o. nínú gbọ̀nyẹn kọ́ ta ní ọ̀fà. onígbàjámọ̀ náà ni. termination of appointment. àfi bí ṣe máa débi láàárọ̀ yìí ilé nílé tí mo bọ́kùn ẹ̀ méjì tẹ́lẹ̀. ẹgbẹ́ ńlá. ẹ̀gbọ́n àǹtí ṣe fara mọ́. What? Good. Smile. Come on, smile. tó o bá wá pọ̀ láti ṣe ohun burúkú á máa já lóhun burúkú o gbogbo ohun tó o bá wá fi sílẹ̀ pátá lẹ́yìn ikú ẹ̀ ọmọ ni ẹbí ni gbogbo ẹ̀ á pa. láyé màmá kò sí kankan tẹ́lẹ̀ fún mi ṣe ọjọ́ kíjọ́ tó o bá la ẹnu agbárí ẹ̀ sọ fún ẹ̀dá alààyè kan ọjọ́ náà ló máa jọ́ lọ́hùn ní. Mende fún mi Martin Saviodun sinimá tó ń sọ ìlú sọtawire ẹ o sọ. kí ni lọ́wọ́ ẹ̀fẹ́ dà fún lọ́wọ́ arìnkèrè wàsàwàsà kẹ̀kẹ́ wọ́dọ̀ sinimá tuntun ìbùsọ̀ oríjà ìríbi gbẹ̀tẹ̀mẹ́ka ọmọ kéde ogun èmi ni mo ní nǹkan mi ogun burúkú serious battle for supremacy sinimá tuntun ìbùsọ̀ a masterpiece from Mende fún mi Martin Saviodun sẹ́ríkì ọlọ́pọlọ Afeez Abiodun ló direct ó wọlé kalẹ̀ ìbùsọ̀ starring Péjú Ọmọbọ́láńlé Yomi Fashlanso Mercy Aigbe Mende fún mi Martin Saviodun Túbọ̀sún Ọdúnsìn Afeez Abiodun Yétúndé Wùmí Táyọ̀ Adélẹ́yẹ Madam Sajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun ìbùsọ̀ ó ti jáde sí PCD marketed by Olasco Films Nigeria Limited 129 Namdasi Kwesi Tijumata Eko telephone 003-307-7894 Headmaster Video Mart shop 14 Ṣèyíọlá shopping complex Agodi Gate Ìbàdàn ló ń distribute sinimá tuntun ìbùsọ̀ ó tẹ̀ kíyàtọ̀ kò sí ní tó dùn tó ẹgbà bẹ́ẹ̀ grab your copy now. ọtí yẹn ò kì í ṣe problem kí ló wà ń bẹ̀ máa lọ sọ́dọ̀ dádì máa jẹ́ kọ́mọ kémi ni mo fún ẹ lóyún ojú kòrò kí ojú kòrò jẹ ṣọ́ máa rí mi ọmọ aláwọ̀ òré èèyàn ni. ọ̀gẹ̀dẹ̀ dúdú ó máa yá bùṣán ọmọ burúkú ó máa yá lùpá ẹ̀jẹ̀ àfọgbọ́n kákọ́mọ̀ túmọ̀ headmaster mákẹ́tà tó gbòde ló gbé ọ̀gẹ̀dẹ̀ dúdú jáde sinimá kan àrà ọ̀tọ̀. ọ̀gẹ̀dẹ̀ dúdú kan bẹ̀ lógo bàbá oníbàbá ará iwájú ò gbọ́dọ̀ gajẹ́ ìròyìn ò gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ gbogbo èrò tó ti fi àkùtẹ̀wò ní ọ̀sọ̀ pẹ́ bọ́ra. ọ̀gẹ̀dẹ̀ dúdú tí ò yá bùsàn ìrọ̀ ọmọ burúkú kan ò yá lò pa bíi táǹtàlá ní ọkọ̀ nu sinimá ọ̀gẹ̀dẹ̀ dúdú ọ̀gẹ̀dẹ̀ dúdú nígbà táyé wo sinimá ìbùrẹ̀ tán ni wọ́n ń pariwo pé ọmọdé yìí great ẹjọ́ another thriller from the stable of Regina Ọlákúnlé Asọ ọ̀gẹ̀dẹ̀ dúdú Muideen Sásìlú ló direct pẹ̀lú ogunlọ́gọ̀ òṣèré tí wọ́n kópa ńbẹ̀ wọ́n pitú rẹpẹtẹ o Headmaster Films and Records 129 Nnamdi Azikiwe Street Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ ló ń pin tó ń ta ọ̀gẹ̀dẹ̀ dúdú iṣẹ́ ọwọ́ Regina Ọlákúnlé ní kàṣàkàṣà tó rọ́ gbogbo wọn tó kìtìlẹ̀ gbà bẹ́ẹ̀. iṣẹ́ tó ń ṣe gan-an ni mo fi máa ṣe. ìwọ mọṣẹ́ tí mo ṣe. mo mọṣẹ́ tó ń ṣe. tó dá ẹ lójú. tó ṣàlàyé irú iṣẹ́ náà fún. kò sí ohun tí mi lè dojú kọ ẹ̀yìn ẹ̀ṣẹ́ àti dánwò. gbàgbọ́ mi tún ní pé
ó ṣeé ṣe kó o tún ti bá àbúrò mi nílẹ̀ yàtọ̀ sí ìrètí. ọ̀rọ̀ obìnrin kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ ṣé ẹ fẹ́ kémi náà dọ́lọ́mọ láyé ni. káyèsí ọmọ tọ́tọ́ bí àárọ̀ ọmọ rẹ̀ bí òsùn. èmi ni mo rò pé mo lọ́pọlọ tó gbóná tó lékenkà tí ìrètí ó tún wá gbóná yàtọ̀. tó sókè. kí ló wọ̀ mí. ó dá ara ayé lágara ara ọ̀run kọ́ ó dún àgọ́ òfẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe ń lọ ẹ̀rí dájú pé ẹ gbé owó bọ̀ ẹ bá lọ padà lọ́wọ́ òfò bẹ́ẹ̀ ṣe lọ pẹ́rẹ́ wọn ń láì láti rẹ́jọ́. kẹ́ni kí n dúró ní ọdún méje mo ló tẹ́ mi lọ́rùn mi ìfọwọ́ yín wọ́n bá ṣe lanú dẹ̀ wọ́n àwòrán ìta ló wà bẹ̀ ló fẹ́ sọ fún mi pé ọmọ pé màmá mi ló wà ní àwòrán yìí wọ́n dáadáa ló fẹ́ sọ fún mi pé ọmọ pé ìyá mi ni. ẹgbẹ́ ilé apá mi ọ̀tún gbogbo ẹ̀yin tẹ́ tí gbòǹgbò àgbáyé apá kejì ẹ̀kọ́ àmójúbà Olasco Films Nigeria Limited ti gbé jáde Funke Akindele tún ṣe eléyìí ó rán wọn pàtó ketílẹ̀ àpáàdì. àpáàdì ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìjà ọmọọba méjèèjì tó ṣẹ́kù rẹ̀ o obìnrin bìrè nínú igbó lórí àpáta nínú odò kí ni wọ́n ń wá kiri kárẹ̀mọ́bọ̀ ó lè gbádùn ni. ẹ gbọ́ sinimá tuntun àpáàdì apá kejì gbóná jẹjẹrẹ ó da jìnnìjìnnì bólẹ̀ wọ́n náà tù ní kẹ́ra kẹ́wò kẹ́mọ̀dí abájọ kẹ́wàá ríbi tó parí sí fídíò kásẹ̀tì àti VCD àpáàdì 1 and 2 as produced by Funke Akindele C1 Productions Olasco Films Nigeria Limited 129 Amidasi City Jumata Ikolo Market telephone 003307794 Headmaster Films and Records International ní Jumata àti Lolice Grace Entertainment Block B/29 Primatex Plaza Ẹgbẹ́dá Kówọ́njọ Lagos ló ń distribute sinimá tuntun àpáàdì 1 and 2 ó tó wà lẹ́yìn ọ̀fà jòjé lọ check it out. Olopa isonu ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ bí òréré o Olopa isonu ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ bí òréré o Olopa isonu. Olopa isonu kẹgbọ́. ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ bí òréré o Olopa isonu. Olopa isonu. ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ bí òréré o. Olopa isonu. Olopa isonu. Ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ. Olopa isonu. Olopa isonu. Ọ̀rọ̀ lọmọ ilé tí ń jẹ kẹgbọ́. Ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan lọ bí òréré o. Ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan lọ bí òréré o. Ẹnìkan ò lè lo lé ayé gbó gbogbo ẹni bẹ́ẹ̀ ní ipò àṣẹ ẹ̀dẹ́ tí kẹgbọ́n náà sí àmì Olopa isonu. Olopa isonu. Olopa isonu. ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ bí òréré o Olopa isonu. ẹ rọra ló pọ̀ yìí o ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ bí òréré o. bẹ́ẹ̀ bá ń gbàbẹ̀ tẹ́lẹ̀ kẹ́ ẹ máa rọra bẹ́ẹ̀ bá ń gbàbẹ̀ tẹ́lẹ̀ kẹ́ ẹ máa rọra ṣe. ilé amọ́ bólóko ilé amọ́ bólóko torí ọjọ́ kan á ilé amọ́. Hello. Ọ̀gá mo kọjá níbi
street kan bíi Ìrẹ́ road ń sìn ni wọ́n á rí àwọn èèyàn tó kàn ṣe fàájì ní bí apàlọ́ láàárọ̀ Monday kùtùkùtù àárọ̀ wọn lọ bí iṣẹ́ ọ̀gá àdàkẹ́ wá rèdí bẹ́ẹ̀ sìn. ètò títò. bẹ́ẹ̀ ni sà ẹ káwọn boys wá síbẹ̀ owó máa lọ wọn dáadáa sà yes sir ok tẹ bá wọlé níbi ojú ẹlẹ́gbàá yẹn tẹ yí síbí pẹ́ lọ sí Ìrẹ́ road yẹn bẹ́ẹ̀ ni sà ibi green roof ok ẹ mọ green roof bí apàlọ́ kan wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ sà ibẹ̀ lọ kóra wọn jọ sí. fún mi ní 30 minutes màá dé bẹ́ẹ̀ sìn. o ṣe bye. Constable Fẹ́mi! Constable Fẹ́mi! Sir! Come in. Arrange our boys. I might get it in 5 minutes time, okay? Okay. Go. Franka, ṣé lísì yìí ló fún ọ̀gá lánàá? Ara ò kìí ṣe lè ná. Nítorí ọ̀ méje yẹn ló fún mi jàre. Wọ́n ní wọ́n á fi lísì báyìí. Hey, give me a start for them. Yes, sir. Where did they go? I don't know. Where did this stuff go? Go inside, go inside. Go inside, go inside. ẹjọ àwọn kọ́sítọ́mà mi lẹ kó ẹjọ mi ti tà nǹkan kan látàrọ wọn bá nǹkan tí mo tà náà ni wọn dẹ̀ ti fún mi lówó ẹjọ. láàárọ̀ kùtùkùtù Monday láago 10 nígbà tí àwọn yòókù ń ṣe iṣẹ́ òòjọ́ wọn ni àwọn kọ́sítọ́mà tí wọ́n mutí ni wọ́n ń plan bẹ́ẹ̀ ṣe máa rọ́ọ̀bù àdúgbò ni wọ́n ń plan bẹ́ẹ̀ ṣe máa rọ́ọ̀bù báńkì ni wọ́n ń plan bẹ́ẹ̀ ṣe máa lọ àsáàkì àwọn èèyàn àbí àwọn terrorist mutí bí you are going to prison madam. ẹjọ sá ẹjọ. lọ́sì ó ń yọ ọyọ ẹ̀ṣẹ̀ ìwọ ọyọ ẹ̀ṣẹ̀ kí ni máa gbẹ́ lórúkọ àwọn ayọ̀ gbọ́dọ̀ báyìí ni èmi bàbá fọdúnwọ́dún ni orúkọ ọlọ́pàá olè pè mí gbogbo òdìbà ayọ̀ ń dèlè wà mẹ́. ẹjọ sá ẹjọ wọn bá kan tó wà lọ́wọ́ mi. lérè 10,000. madam iṣẹ́ tí mo wá ṣe ń bí commissioner of police mọ̀ ń pa ẹ̀ IG mọ̀ ń pa ẹ̀ director SSS mọ̀ ń pa ẹ̀ mi ò ní gbà less than 150,000 lọ́wọ́ yín láti fi àwọn ọ̀gá. ok 5,000 tí mo fẹ́ lọ fi rajà dédé mo tún kó sí ẹjọ́ ó jẹ́ 15,000 ẹjọ́ àfún ìṣàlejò ara. gbowó ọ̀nà ló dọ̀tí. madam yes sir. mo ro tọ́lọ́mọ ẹ̀ láàánú o wíwọ́n sí 10,000 tó kó jáde yìí. that's right it's okay don't worry. ẹ bá mi release wọn.
táwọn èèyàn ti rọjú láti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ni at least one báyìí no nígbà tí n bá dé ta ni màá tó yìí ọgbọ́dọ̀ mọ̀ kó mò ń ṣiṣẹ́ bí iṣẹ́ ok. ok ẹ jọ ọmọ mi wà níbí. pé jáde. Yẹmi. má bọ̀. ọmọ ẹ̀ náà yóò fi Yẹmi àbí. ọ̀gá ní kàlíbà. láàárọ̀ kùtùkùtù bọ́ọ̀. driver sáré sọ́kọ̀. Olopa isonu. Ẹ rọra lọ bọ̀ yìí o, ẹ rọra lọ gbà torí ìgbà kan ò lọ bí òréré o. Olopa isonu. Bọ́lá ti tán. Sir. I'm proud of you. Tí ló ẹ bá pé méjì tàbí pé mẹ́ta nínú force crime á dínkù àwọn tó dẹ̀ dọ́gẹ̀ wọn máa make wọn máa jẹun kò sí kí kankan tó ṣẹlẹ̀ ó ti pè é má bọ̀ àdẹ́dẹ́bẹ̀ àdẹ́mẹ́kẹ́ owó wa owó yẹn dẹ́gàn dẹ́ ló dùn. owó yẹn ni kókó sá. kò dẹ́ ṣe fọ́ọ̀tì àwa tá à ń gbowó ó kì í sìn lẹ́yìn pé aṣọ kan tíjọba fún wa ńgbà tá a kọ́kọ́ wọnú iṣẹ́ yìí àwa láàrin fúnra wa ṣẹ́tọ̀ tiwa ní láti máa ra uniform tí ẹ bá kó ọlọ́pàá 1000 jọ 1000 bàtà oríṣiríṣi lè máa rí bàtà lè máa gbẹnu sókè báyìí èmi máa ti jẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí èmi jẹ wọ sanda. àtúnwọ̀ dánlọ́pù ń gbà mí sá. ooo nígbà tí wàá sọ́nà mi kò lè yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó ọlọ́pàá dress kí ni wàá lò káṣọ yóò bára mu kí ráǹkì bára mu kí bàtà bára wọn mu. ṣé ọlọ́pàá tí ó fẹ́ mú olè tó ń gbé 5 million lọ tó jẹ́ pé 10,000 lówó oṣù ọlọ́pàá tó bá fún 200,000 ṣe kò ní gbà. àgbà sá. let's just it. ṣùgbọ́n tó ṣe inú mi dùn sí ẹ mo ti ṣe ètò tó pé mi ẹ máa dùn owó tó pé wàá rí wàá rẹ́rìn wàá ká so ọ̀gá mi lè ṣe báyìí. thank you sir. because mo láti encourage ẹ kó lè ṣe mọ́ ọ láti tó ọ láti tó surprise. Bọ́lá ti tó olórí burúkú ọ̀gá ló máa gba owó ló máa ló fẹ́ dájẹ́ nígbà táwọn ọmọọṣẹ́ yòókù náà wà bẹ̀ because tí wọ́n fi ń pọ̀ yẹn lé ní pé kò jẹ́ kó fọ́mọ́là kejì jẹ. Bọ́lá ti tó you are not happy kí ló dé. I'm okay sir. Sir mo fẹ́ bèrè permission fún sir 15,000 la make sir. Exactly. èrò pọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀gá àwọn sẹ̀mí ọ̀gá gbogbo ńlá pé fún 8 ló kémi gan tó kẹ́ ẹ yẹn ọ̀fà gidigba fún ẹni ó 700 ó 600 ẹ̀ tó bá 15 naira wà. Sir mo fẹ́ bèrè permission ni fún illegal off ẹ fún mi láyé sá lẹ́nu iṣẹ́ bọ̀bọ̀ kan bá àwọn àbúrò mi ṣe admission sí yunifásitì ó dẹ̀ gbowó lọ́wọ́ mi látọjọ́ yìí kò fún mi ní feedback so mo fẹ́ lọ deal pẹ̀lú ẹ̀ sá torí tí mi bá deal pẹ̀lú ẹ̀ á dàbí pé ó insult mi ní sá. kí n kọ́ ọlọ́pàá fún ẹ. no ma handle it just permission. Permission granted. ọmọ dáadáa ni permission granted. lọ fún ìrànjẹ lọ́jọ́ ó tún àlọ́wọ́ ẹ̀ lọ́jọ́. so àdúgbò yín yẹn ó dàbẹ̀ ni pé àwọn ọmọ tá máa wà mẹ́ta lè raid kádẹ́rù owó kìdìgbà lọ́wọ́ wọn. No information sir. mo gbé mọ́tò fún ẹ kó ṣe mọ́tò mi ó náà ní bátìrì mo fẹ́ lọ bátìrì ó ra bátìrì yẹn tí n bá tiẹ̀ mọ́lé ní German cell àwọn tó ní ẹ wọn á wọ bátìrì mi ò ní bá bátìrì mọ́ mọ́tò tuntun ní bàbá lọ́wọ́ ẹ. ọ̀gá ẹ̀jọ̀ nítorí Ọlọ́run bátìrì ló já mi dúró mo ti parí mọ́tò yìí bátìrì ni mo ti ṣe bàbá mi wáyà bàbá ti wà bàbá mẹ́ta ọ̀gbẹ́ mi lọ́wọ́. sori máa mi yìí ẹ̀bẹ̀ tó ń bẹ̀ mi ti late ìwọ tó yẹ kó advice ẹ kó ṣe mọ́tò mi arrest me. ẹ torí ọlọ ẹjọ ṣàmọ ọmọ ìlú wo ni wọn Ìbàdàn tí n bá wà lẹ́sẹ̀ tí n bá tiẹ̀ mọ́lé barista tó jọ mọ́ Ìbàdàn àti Saheed Òṣùpá káwá gbà mí méjèèjì. ẹjọ sá ẹjọ fámílì àfọlù ẹ. Olopa isonu. Ẹ rọra lọ bọ̀ yìí o, ẹ rọra lọ gbà torí
Yeah, how are you? Yes, sir. Akọ́lódé tí mo pè láti kan tó yọjú. Iṣẹ́ tẹ́ ẹ gbé fún mi náà ni mo ṣe sá. Èwo ń bẹ̀. Ẹni kí n compile àwọn list àwọn tó wà nínú sẹ́ẹ̀lì yẹn sá. Ìyàtúndé tó ti kọ́. Kò náà ni mo ń ṣe lọ́sàn. Lọ kọ gbé jáde fún mi fẹ́ rí àwọn tí wọ́n ń lọ sí kọ́ńtọ́là àtàwọn tó ń lọ lẹ́nu. Okay? So go do that for me. Yes, sir. For your information, àbúrò ẹ̀ lọ sí court. Ọ̀gá ṣẹ̀ṣẹ̀ pè mí tán sí ni pé kí n lọ compile gbogbo list àwọn tó wà ní cell. Ní sí báyìí báyìí compile ẹ̀ tó tí mo sọ pé tí wọ́n gbà tó ti sign sí báyìí. Àbúrò ẹ̀ lọ court yẹn from court to ATM, from ATM to remand, from remand to prison yard, from prison yard ẹ̀rọ máa dájọ́ kú fún wọ́n dájọ́ kú fún. Ọ̀gá ẹ má jẹ́ kó lo ẹjọ́ nítorí Ọlọ́run tẹ́lẹ̀ lọ arrange náà mo lọ arrange wa látàárọ̀. Lọ́wọ́ látàárọ̀. Òun ní sà nǹkan tó ṣẹlẹ̀ ní pé 15,000 ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé 18,000 mo sáré kiri gan kí n tó rélé náà ni. Àbúrò ẹ̀ ń lọ sẹ́wọ̀n sẹ́yìn. You can bet it, àbúrò ẹ̀ ń lọ sí ẹ̀wọ̀n. Ẹ má jẹ́ kó lo ẹ̀wọ̀n. Báwo ló ṣe máa sọ pé 15,000 ló kó wá nínú 18,000? Mr. Arebe. Sir. The only condition tábùrò òfin lọ sí court ni pé mo fẹ́ ní just 1 hour. If after 1 hour tí o bá rí 3,000 naira ẹ̀ mú wá, orúkọ ìgbà option number 1. 1 hour ẹ̀ ò ní pé kí n tó dé ẹjọ́ ṣẹgbọ́n ọ̀gá. Ẹjọ́ Arebe, báwo la bẹ́ẹ̀ gbọ́? Àtẹ̀yìn dídí. Yes, come in. Sean! Gbogbo ọmọ kí ló máa ń ṣe yín tó jẹ́ pé kàn máa dé ní ìjà wò ní just anyhow? Sean! Attention! Salute! That's right, ló ṣẹlẹ̀. Ìwé tẹ́ni kí n máa rìn sí. Àwọn tí ó wà nínú sẹ́ẹ̀lì yẹn ẹ̀ẹ́kọ́ páìlì orúkọ gbogbo wọn ẹ̀ mú wá síwájú mi ń sìn máa mínítì lórí màdé lọ sọ̀rọ̀ ìjẹ̀fọ́gà nísinsìnyí mo fẹ́ ní 5 minutes to do it, okay? You can go. Sir, ṣé pẹ̀lú àwọn mẹ́ta yẹn náà sir? Ṣé àwọn parents wọn ò tí wá? Wọ́n ti wá sir bẹ̀ 7,000 ni wọ́n kó wá mo dẹ̀ ní pé kọ́ máa kó lọ torí ẹ̀ fún mi ní ọ̀dà tó gba 7,000. Kí ló máa ń ṣe nítorí Ọlọ́run? Ṣé wọ́n gbọ́ pé ọlọ́pàá kan owó rí ni? Tọ́wọ́ ọlọ́pàá ní 100,000 tó bá mú 1,000 wà wá dẹ̀ gbà ó kún 99,000. Ọmọ tó máa ṣe ń sìn wàá lọ halẹ̀ máa bọ́ ìsìn yẹn wípé wọ́n lọ sí ẹ̀wọ̀n wọ́n dẹ̀ máa lọ sí kóòtù léni wọ́n ti ránṣẹ́ pé pẹ́rẹ́ǹtì wọn tàbí wá kó yẹn wá sọ̀rọ̀ pé owó gbogbo wa ní àgbọ̀dọ̀ ní ọ̀gbọ̀dọ̀ dájẹ́ níta fi ń jẹ́ ọ̀gá náà nìyẹn àgbọ̀dọ̀ dájẹ́ kémi náà jẹ kẹ́yìn náà jẹ nìṣó ìwà àti jacob ẹ̀yọ 500 naira máa kó 6,000. ẹgbẹ́ ìní kẹ́kọ̀ọ́ àtàwọn yẹn kó jẹ́ 500 yẹn. ẹ ló sì bí òkùnkùn fún ọmọ náà ó máa háyàn lọ́rùn ni àìmọye àjẹnú wa àìmọye mèrè tó ń bọ̀ mú wà ní ọlọ́yẹ wa yẹn. ó kú àwọn àsìkò tí ẹ̀kọ́ rìn wọlé ní rìn wọlé. owó táwọn owó ojú oṣù ni ní ti wà bẹ́ẹ̀ o gbọ́dọ̀ sì lé kó tó tó ti ẹ̀ bá. tó bá nù tán dáadáa tó bá ti nù tán kó o rí kó o gbé báàgì mi síbi iwájú mọ́tò. ẹ wá. ṣebí wọ́n ní ẹ̀yin ti padà sí skul náà tán. a ti padà ṣùgbọ́n wa lọ́wọ́ ẹni tó ń bá wa tòwé ni so wọn ti parí ẹ̀ lè jẹ́ ká tó padà wálé. wọ́n ń bá yín tó kí ló ń jẹ́ pé wọ́n ń bá yín tó. ẹ sà wọ́n sọ pé cut off mark wa ò tí ì pè é so yẹn lọ́wọ́ ń bá wa tò lọ́wọ́. cut off mark kò pé. kò tí ì pè mọ́ sọ pé kò tí ì pè ṣá ẹni àwòṣà. ó já sí pé ẹ mọ̀wé nìyẹn ẹ mọ̀wé wọ́n wá ń bá yín tó corruption rèé sẹ́rí gbogbo eléyìí tẹ̀ ń ṣe yìí ẹ má ṣe corruption lé mi o mi nífẹ̀ẹ́ káwọn wáyẹ́kì ọ́fíìsì kí wọ́n wá kó handcuff wá kí wọ́n máa wá lálọ́ọ̀dù wọn kọ́kọ́ béèrè o ẹ wo ẹ má kó báyìí mi rárá o and then màá ṣe kinní kan màá rí àǹtí yín màá bá sọ̀rọ̀ àbẹ́yìn àbúrò Bọ́lá kọ́ yìí ni màá bá àǹtí yín màá bá sọ tó ń dó tọ̀rọ̀ ẹ̀yin náà gan màá dẹ̀ bá yín sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tí mo lè ṣe fọ́mọ inú mi tí mo bá bí màá bá yín sọ nísìnyí
now ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ bá ta tìwé tí ò bá pé tẹ́ ẹ̀rọ náà gbé gbàǹbì tọ̀rọ̀ òwe ẹ gbìyànjú ẹ ti dàgbà tó. The chameleon has already born his pikin finish. The unknown how to dance remain to chameleon hand. Alágẹmọ ti bímọ rẹ̀ tán àìmọ́ jókòó sọ́wọ́ alágẹmọ àwọn tó bí yín wọ́n ti bí yín ṣe rí èyí náà túnra yín bí ẹ lọ wá iṣẹ́ ẹ kọ́ṣẹ́ wo ẹ lè máa lọ kọ́ sùmẹ́kà kódà gan alára ẹ lè máa ṣiṣẹ́ tara yín ẹ máa lọ ru pákó. ẹgbẹ́ yín gan wà ń sọ pákó láàárọ̀ yìí tí wọ́n ti ń fa pákó tí wọ́n ń ru yàndò. wo táyé wàá bẹ̀ mí wájú lọ. ẹ sà létà a máa rí yín létà. sẹ́mi ni mò ń bá yín sọ̀rọ̀ lẹ wá fi mí sórí ìdúró lẹ́yìn pàkọ́ sẹ́yìn lẹ́ ń lọ. ó ti dáa báyìí ó dáa báyìí màá rí i pé mo gbìyànjú mo rí ẹ̀gbọ́n yín. ámú kan nínú ká ẹ kó jáde nínú ilé mi nínú kó ń kó jáde torí mi ò lè gbà kí ó wá di pé irú ìwò parí ọlọ́run yín bì kébi eré bí eré ń bò bá yá sìn ẹ máa kó àwọn gáǹgì oríṣiríṣi ẹ máa wá yàwúyàwú ọ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ tí ní máa sọ oríṣiríṣi ìwà ẹ máa fògiri ẹ máa rìn rúkiri nínú ilé tèmi mi ò gbà ó láyéláyé mi ò lè gbọ́ sí orí burúkú yẹn láyé no mi ò kó sí láyé. Bọ̀dá báyọ̀ obìnrin máa ní. Bọ̀dá báyọ̀ obìnrin máa ní. Obìnrin ẹ̀ mọ́ máa wá. Ẹgbà mi o. Bọ̀dá báyọ̀ jẹ́ máa pa ẹ̀jọ̀. Ẹ̀jọ̀ tó lọ obìnrin máa ní obìnrin. Ẹ mọ́ máa náwó pa. Ẹgbà mi o. Ẹ̀jọ̀ lọ́dọ̀ ẹ̀jọ̀. Bọ̀dá báyọ̀ jẹ́ ọ̀rẹ́ mọ́nà. Ẹ̀jọ̀ fọ́lọ́ ẹ̀jọ̀. Ìkúlẹ̀ ẹ̀jọ̀ ọ̀rẹ́ ẹ̀jọ̀. Ẹ̀jọ̀ ìkọ̀. Hello, yes, Tani. Ìyá ìdíje láti ilé ọkọ ọmọ yín. Ẹni di ọlọ́pàá kò sọ ọlọ́pàá ńlẹ̀ báyìí o kò sí mọ́tò wà kò sí táyà ṣe máa ra táyà. Rárá sà alẹ́ yìí gbogbo la fẹ́ bá sọ̀rọ̀ bọ̀dá Báyọ̀ ni ó ti nà ìyàwó wọn pa sínú ilé o. Báyọ̀ o ọmọ mi. a ti làwọn làwọn wọn ò dá wa lóhùn ẹjọ́ tètè máa bọ̀ o. ẹ mọ́ tó ṣẹlẹ̀ ẹ máa bá mi ra fọgbọ́ tèmi ilé náà wà ìwádìí ta very good ẹ máa bá mi fọgbọ́ tán lẹ̀ mo dé tán báyìí mo máa dé bá wọn lálejò bí màá tó kú máa dé ni. ok sà ẹ má pẹ́ ẹjọ́ o. ẹ ṣe. ọgbà sọ̀rọ̀ ni. Báyọ̀ Yorùbá ní àkìmọ́ orúkọ ajákápátá jẹ́ àkìnájọ́ ti bí ọmọ ṣe wọ̀n náà rí ìwọ fẹ́ pa ọmọ mi síbi Báyọ̀ rẹ̀ ń jọ̀rọ̀.
December 25 ẹ̀wọ̀n ló lọ. Yé mi o. 26 ẹ̀wọ̀n ló ti máa ṣe. Ẹ̀sà olóṣàgídí mo lọ. January 1st ẹ̀wọ̀n ló ti máa ṣe. Ẹ̀sà mo nọ sá. Then Easter Sunday, Easter Monday, Good Friday. Ẹ rọra lóko yíyó, ẹ rọra lògbà torí ìgbà kan lọ. Ayọ̀báyọ̀, ojú ẹ̀ ti wá lẹ́yìn sí àmì. Àbò òṣìfẹ́ bọ́ọ̀sì. Rárá sá. Sórí mo kàn ọ́ tó lọ́mọ ẹ̀ lánìí. Kò sí àrà tí mi ò lè fi ẹ́ dá. Mo lè yìnbọn pa ẹ́. Ẹ̀jọ̀ sá má ṣe ẹ̀ sá. Authority mi débẹ̀ àṣẹ bí wọ́n ní tó wà lápá mi. Kí ló máa ń ṣe ẹ̀yìn yẹn bẹ́ẹ̀ kí n máa ń fi ọpọlọ wà náà? Ẹ̀yin ò mọ̀ wípé ajá kọmíṣánná ni. Ẹ̀rọ gọ́vnọ̀ ni. Ìwọ ná ọmọ ìǹspẹ̀tọ̀ ọlọ́pàá. Ṣé wọ́n rọ̀ pé ìǹspẹ̀tọ̀ ló lọ yẹn? Tó dẹ̀ wà against the law láti nà ẹ̀ pẹ̀lú uniform. Ẹni aṣọ tí ọmọ mi bá wọ̀ uniform ni. Inú sá, inú ló bí mi sá. Inú bí ẹ. Inú ọ̀sẹ̀ bí akọkọ ní mọ́tò. Mo kàn ló tọ́ lọ́ọ̀ àtàwọn òbí tó bí ẹni. Lẹ́yìn ìgbà tí n bá tó fẹ́ yìnbọn pátá tó lè ṣe pé ìfọwọ́kọ́ tó wọgbó lọ. Màá ṣí ẹ lẹ̀. Wàá máa lọ. Òbí mo ti fẹ̀ sí kóòtù Ọlọ́run. Ṣùgbọ́n láàrin ìwọ àtọmọ mi kò sáyè fífẹ́ mọ́. Ọlọ́run mo sì nífẹ̀ẹ́ sá. Gan-an ó rán sọ pé nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ ló fi ń fi ẹ̀ṣẹ̀ ya páàdì ọmọ mi kò sáyè fífẹ́ mọ́. Mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ sá, mo ní ṣe bẹ́ẹ̀ mọ́. Torí kí n lè bẹ sọ òótọ́ ọ̀rọ̀ ló jẹ́ kí n ní kí òkúrò mú ẹ wá torí òun gbọ́ Yorùbá. Ó gbọ́ ní mo sọ fún ẹ máa lọ. Ṣùgbọ́n wọ́n hospital tí mo sọ lórí ọmọ mi 17,500 ìwọ ló máa sọ padà. Ó dẹ̀ gbọ́dọ̀ mú wa bí ó pẹ́jù ọ̀túnla. Tó o bá mú wa lọ́túnla tí o bá mú wa lọ́túnla ara ti máa fi ẹ́ dá àwọn òbí ayé ẹ wọ́n máa sọkún ni torí mo lè yìnbọn báyẹ̀ kò sí fìlì lẹ́sẹ̀ fún ẹ. Ó gbọ́ ọkọ sir you go take am back go now go give am your cloth. Okay, make I pack and give am. Pack and give am. Okay sir. Next tomorrow you go come. He go drop 17,500 the money wey I give doctor for hospital. Okay sir. Because you be my person make you remove 500 go spend am. Thank you sir. Okay. Make you drop 17 for my drawer here. Okay, you can go. Okay, let's go. Corona fẹ́ ní owó fún 500 thank you sir. You can go. Ọlọ́pàá ìsọnù. Ọlọ́pàá ìsọnù jẹ̀gbọ́. Wọ́n tẹ̀ sí tò sẹ́yìn. Sẹ́yìn náà. Ẹ jẹ́ kúrò bẹ́ẹ̀. Ẹ má rí bàtà. Láíláíláíláí tí mo wà ní mọ́tò láyé ó máa padà sí ìgbà tó rí òun. Hey! Go back! Now! Orí ẹ̀ fẹ́ burú lé. Kí ló máa ń ṣe yín gbọ́ba? Kí ló máa ń ṣe yín? Ṣé orí kan olóyè lẹ́yìn tó ń bọ̀ ni? Lọ sẹ́yìn náà. Tó o lè lọ sẹ́yìn abẹ́ kan. Òrùkọ́ lórí ìlú àìmáà. Go back! Wo Alibi ò ní sọ fún kékeré lọ sẹ́yìn. Lọ sẹ́yìn! Hey! Ẹ fà sẹ́yìn. Go back! Mo wá ní bá. Ẹ ṣáájú ìfọ̀ yín bá. Are you mad? Ṣé o ní kò pọ́ sí mọ́tò kò padà sẹ́yìn? Láyé olóyè ló sọ. Go back! Okay, no, me abi. You want to beat a woman in a police uniform, abi? Jerry, go back. Jerry. Go. Move your hand. Now, go. Now, go back. Now. Go there. Ọlọ́pàá ìsọnù jẹ̀gbọ́. Ẹ rọra lọ́pọ̀ yìí o, ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ. Bí òrèrè o, ọlọ́pàá ìsọnù. Ọlọ́pàá ìsọnù. Ẹ rọra lọ́pọ̀ yìí o, ẹ rọra ló gbà torí ìgbà kan ò lọ. Èmi ọmọ gbàgbé alówó lẹ́yìn adétìrò gbẹ̀tù. Èmi lọmọbìnrin tó nù sájẹ́ǹtì. Bá létí báyìí ó yẹ̀yẹ́ mi láàrin ìlú. Máa fi yé. Tí ọba dẹ̀ sọ pé òun ò ní ṣógun ka mọ́, ẹni máa jẹ́ òun ò ní yé jẹ́. Irú yẹn. Ṣùgbọ́n máa fi yé, máa jẹ́ kó mọ̀. Máa jẹ́ kí gbogbo ayé mọ̀ ipò ṣẹ̀yàn kan. A rí pé òun gbá olórí ẹbí wọn báyìí, ó gba létí, ó nù àná dúdú bolẹ̀ báyìí kó tó jáwọ́ nínú nǹkan tó ṣe. Èmi ọmọ ẹranko lábàjẹ́ ilé ewu lọ́tún. Èmi ọmọ akíta ló sì ilé òkè tó bẹ látàmú awúlé mọ̀jà èmi ọmọ. Wàá gbà. Mo mọ tí ó yẹ kí n ṣe mẹ́ẹ̀. Ṣùgbọ́n tí bá ṣe mẹ́ẹ̀ rán ni mo fojú di aṣọ ìjọba. Ìyẹn ni mo wò mọ́ lára. Àbí tí bá ní kó kú sí tó wà ẹ̀, wọ́n á sọ mí lẹ́nu. Ṣùgbọ́n máa fi yé pé adákẹ́jà ni mí. Èmi Balógun. Kò mọ ohun tó ń pè Balógun ni.
ọmọ tó ń pè bẹ́ẹ̀ ni ó ti ṣiṣẹ́ láti ní ìlọ ó ṣiṣẹ́ ó sì gbà wọ wàá gbà. ó yọ pé. ó pèsè 17.5 náà lọ́wọ́ rẹ̀ sá. ẹgbẹ́ 16.5 àbí 17 wà lẹ́nu bí ẹ tó kà ní another style. Ọ̀gábọ̀! Anyway. Ẹ ṣe ọlọ́wà dúró tì so you can go early man. Ẹjọ́ sáyẹn ni mo wọlé. Mi ò ní ẹjọ́ ẹ má kúnlẹ̀ fún mi, mi ò ń ṣọ lọ́hùn. Ìjọ́ kí n wà báyìí. Ẹ jókòó. Ìjọ́ dádì mo wá rí yín ni o. Níbi kan lè bá Tóbi àti ìyàwó ẹ̀ yanjú ìjà wọn kó lè kó padà sílé. Tí n bá gbọ́ yín dáadáa, ẹ ní ọ̀rọ̀ wọn àti ìyàwó ẹ̀. O ti má rí. Bẹ́ẹ̀ni ọmọ yín ìyàwó mi ni wọ́n sọ. O ti ṣubú o ti forí gbálẹ̀ ọmọ tèmi ni ìyàwó tiẹ̀. Èló ló sọ nígbà tí a ní ká fi owó sínú envelope. Ẹ̀sà àyìn náà lẹ ní iye tí bá ní ni kí n mú wá sá. Èló ló wá fi sínú envelope jọ wedding. 5,000 ní sá. 5,000 naira. Good. Madam, ṣé bí ṣe ju yín ló ṣe fi 5,000 sínú envelope ẹ yóò ṣe advice yẹ. Mo travel gba yẹn mi ò attend wedding. No wonder. Àwọn ìbéèrè tí màá bí lè ìbéèrè tí màá gbé ṣubú ni. Ìrìtẹ́lẹ̀ ìlígún ló fi tagún lọ́fà. Ó ra odidi ọmọ inspector ọlọ́pàá ní 5,000 naira. Madam, tí a bá ra Volkswagen ní 100,000 tó dẹ̀ ra Hummer Jeep ní 7 million èwo ló máa tọ́jú dáadáa. A tọ́jú Hummer Jeep yẹn, a tọ́jú ẹ̀jú roots. Ìrà tó ra ọmọ mi ní 5,000 ló jẹ́ kó máa lò 7.5 million ni màá ta ọmọ mi fún ẹ. Èmi ni mo lọ́wọ́ fún ẹ 7,500,000 ni màá ta ọmọ mi fún ẹ. Ò bá lù ò bá pa ò bá pẹ́ lórí mo kì mo ti gba owó lórí ẹ̀. Ẹ sà èèyàn kì í márì lẹ́ẹ̀mejì èmi náà dẹ̀ gbàdúrà kí n fẹ́yàwó lẹ́ẹ̀mejì mo ti márì lẹ́ẹ̀kan. Ọmọ àkáǹtì rẹ fún ẹ lọ fẹ́yàwó lẹ́yìn bò. No lọ fẹ́yàwó lẹ́yìn bò kó mọ bí obìnrin ṣe important tó wàá sanwó ọkọ wàá sanwó àdá owó jọ́ọ̀jì owó ìyá ọmọ owó bàbá ọmọ mo ti máa sọ gbọ́ ẹ̀yìn èmi kú 17 million 13 million 15 million by this o ò ní lè lo ọmọ yẹn nílòkulò 7.5 million ni máa ta ọmọ mi fún ẹ tó bá fẹ́ fẹ́. 7.5 million. Dádì wa. Yes ma. Tẹ́ bá ní 5 million lọ́wọ́ eléyìí tó bá sọ pé òun fẹ́ fi lọ fẹ́yàwó ṣé ní kó èrò ẹ̀ pé mo ló ti béèrè. Mi ò ní béèrè lọ́wọ́ ẹ̀ pé mo ló ti rówó tó wáyé pé mi ló kún fún mi ní béèrè lọ́wọ́ ẹ̀. But àwọn gọ́ọ̀mẹ̀ntì wa lóde òní wọ́n ń preach wípé kò gbọdọ̀ sí corruption. Bírò ilé bá ti ní 5 million corruption ti wà nìyẹn. Ṣé báwa náà níjọba bọ́lọ́pàá bá mú àlọ́ gbàlẹ̀ àwọn náà lè máa ní á mú kò sí wa tó wáyé pé mi lówó yẹn bọ́ sápò ẹ̀ kò ní problem. For your information 7.5 million yẹn o máa san kó tó fẹ́ ọmọ mi o ò lè gbọ́dọ̀ bá fẹ́ ọmọ mi o ò lè gbọ́dọ̀ bá sanwó yẹn tọ́tọ́ ní wẹ́ẹ̀rì wà láàrin ọdún kan wà 1% to 18 times tí bá ti rí àdéhùn báyìí bam màmá gbélé ni bẹ́ẹ̀ bá competition màmá kọ́kọ́ sínú ilé ẹ̀ mo lè pòrí èyàn síbẹ̀ kò sí àti mi ò lè fi ẹ̀ dá o tó bá ti ń kó ọ̀nà lágbọ̀ báyìí ẹlẹ́rẹ̀ ni tọ́jú kò lẹ́lẹ́rẹ̀ báyìí àǹtí ni tọ́jú kò pàtì báyìí dẹ́kunlé ni tọ́jú kò dẹ́kunlé báyìí dẹ́tẹ̀ police station ni tọ́jú kò bẹ kẹ́sẹ̀lẹ́mù ní Àbújá tó bá máa fi kó bẹ láàrin ọdún kan báyìí madam àbúrò yẹn dàbí àpò sìmẹ́ntì ni ó máa white ni ṣé tí ò ní jùbalẹ̀ báyìí lọ lẹ́yìn ẹ̀ báyìí straight away màkà kò ní ẹ̀mẹ́ta màá sọ sínú ilé ẹ̀ ni ó ń ṣe ritualist làwọn bá lọ dẹ̀wọ̀n. Àánú mi nítorí Ọlọ́run mo fi bẹ̀yìn ẹ wò wá ṣe láàánú ìdílé wa kódà tẹ bá tà wá pọ̀ nítorí Ọlọ́run mi ìfẹ́ kó ní wàhálà rárá nítorí ẹ̀ mo ṣe tẹ̀lé débí bá mo dẹ̀ promise yín pé tó bá ti padà sọ́dẹ̀dẹ̀ ẹ̀ báyìí kò sí nǹkan kan tó ń jẹ́ ìjà mọ́. ẹ̀ promise ẹ̀yin promise màá dẹ́ gbọ̀ pé ẹ̀ promise lẹ́yìn tẹ́ẹ̀sì lẹ́jọ́ àbúrò yín ṣe nǹkan ẹ̀yẹ pé téèyàn ṣe láyé ìtinú èèyàn tó sì wedding ẹ̀sìn lẹ́ travel ìjọba àbúrò tí tó ń ṣe wedding wa ni ẹ̀ promise kí wọ́n á bọ́ kó wàá pọ̀ ọmọ kí n máa wáyé kiri Ghana àbí kó tó ń gora kò sí tó jọ o. ṣó ráyè ṣó ẹ ti tọwọ́ ìwọ fọmọ ọlọ́pàá ìwọ fọmọ ọlọ́pàá ìwọ fọmọ ọlọ́pàá
dájú a máa rí yín sà. tẹ́ bá máa rí mi o. bẹ́ẹ̀ ni sà. tẹ́ bá máa rí mi. bẹ́ẹ̀ ni sà. pẹ̀lú 7.5 million. ajá wa mẹ́ta. ẹ̀yin méjì ẹ̀tọ́ mú 7.5 million ẹ̀mú dání ẹ̀jẹ̀ mẹ́ta. if not sister if not tẹ́ bá máa padà dé bọ́dí àbúrò yín á dàbí àpò sìmẹ́ǹtì ni torí underground ni mo lọ́jú sí o tó bá ní bàbá yìí. good day. you can go. oko bá mi pọ̀. àbíká ti bí bẹ̀rẹ̀. una dey waka for midnight you dey craze corporal you go charge them for arm rob. mo ń gbé yá mi o. tó bá mọ̀ pé o fẹ́ lọ sí cell mo wo wa mú 5,000. ibi tí ìbò lè ní ọ̀rẹ́ ẹnu ẹ̀ gbígbà sakara. dey craze shut up. dey mad. dey waka for midnight you no know say trouble dey for night. I dey stop you, no one stop. Which kind of problem? Where you go dey go for night? Hey, follow am, officer, follow am. Ẹ jọ̀ọ́ máa mo ń lọ ní náà ni. Aago mélòó lọ ní kí ọlọ́kadà má máa rìn lóru? 10 ni. 10 kí láago ẹ sọ? Past 11 lélẹ̀. After 11 ṣé ẹ kó máa rìn kiri ní time bíi ibi ìgbóná? Machine ló bàjẹ́ láti àárọ̀. You dey close, you dey mad. Okay. Tó bá fẹ́ gba kí ẹ, go give that corporal 4,000 naira. 4,000. Mi ì ṣiṣẹ́ látàárọ̀ mo ṣe bẹ̀rẹ̀ ṣe. Okay. Gbogbo ni mo lè pa àgbẹ̀ 250 ni. You dey mad, na me go collect. Owó ṣúgà bówó gàrí. Kò ní dáa fún. Ní gbogbo tí mo ti pa ni mo fẹ́. Shut up! When a police woman is talking, you don't talk. Mo fi lé mi sílẹ̀, wọ́n mú àndúró sígbà láàrin òru mi obìnrin. Mi ì sí lélẹ́ pẹ̀lú ọkọ tèmi, wá ń bá mi sọ̀rọ̀ rọ́bì ṣebí àti jẹ́ ni. Tó bá mọ̀ pé o fẹ́ gbọ́ ọkọ̀ dẹ̀ o fẹ́ máa lọ lé láyà tàlàfíà lọ báyàwó àtàwọn ọmọ ẹ̀. Fún corporal yẹn 4,000. Ẹ bá mi gbá 250. Corporal! Wọ́n kárí dá ọ̀kadà go station say stolen property. Ẹ mẹ́rin kó gbọ́ ọ̀kadà lọ, ẹ jọ ẹ mẹ́rin kó gbọ́ ọ̀kadà. Ọlá! Mẹ́rin kó gbọ́ ọ̀kadà lọ. Follow the move. No local, na stolen property. Na dey waka for midnight. Mẹ́rin kó gbọ́ ọ̀kadà lọ àbí láàbò mélòó tó wà tó mélòó. Na dey craze. Ó yá mú 5,000 jáde máa fi ẹlẹ̀. méjèèjì ni wọ́n máa ń ṣe wọ̀kọ́ méjèèjì ni wọ́n máa ń ṣe wọ̀kọ́ o mi ọmọ ní fílẹ̀ ìyálẹ̀ méjèèjì ni. ọkọ mi Àkànmú ọkọ kí ló dé kálẹ̀ kí ló dé. àná tí mo jáde lọ ni ọlọ́pàá kan ló mo pàdé lánàá lórí aago 10 ti kọjá kí n tó close bóyá bẹ̀rẹ̀ sí ní nà mí nìyẹn ó ti gbá mi ju ẹwù gbogbo tí mi ó ti nà mí jù. ó sọ tó tọ́ ọ̀rọ̀ ọmọdé yìí mo mọ̀ pé èyí jalè àmọ́ bó bá ṣe rí ni o sọ mi ọ̀fà àjẹgbọ̀n. rárá àmáṣe mi ló bàjẹ́ látàárọ̀ yẹn mo rà á ní kí n ṣiṣẹ́ ọ̀rọ̀ lẹ́ máa lẹ́ o mi wàá mọ̀ pé táìmù ti lọ mo kàn ní kí n máa lọ lẹ́bọ̀ ṣe mú mi nà nìyẹn. obìnrin àbọ́kùnrin obìnrin ni. ṣé látàlẹ́ àná tó ti wá gbọ́ ọ létí ló dàrú jẹ̀ tó yìí ni òjọ́ sí mi. bẹ́ẹ̀ni mi kò bá ti wá pè mí ọ́jì mi ọ́jì mi ni. ó ń dùn mí bẹ́ẹ̀ ṣe ń yin yẹn tó bá ní ẹgbẹ́. ó ń dùn mí bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ó ń dùn mí bẹ́ẹ̀ ṣe ṣe yẹn. fáwọn ẹ̀rọ ṣe o ẹ̀rọ ó yé mi ìṣọ́lẹ̀ rèé sùn díẹ̀ àbá jẹun ó yé mi ọ̀rọ̀ ẹ yé mi ṣèbí ọgbọ́n létí ló tó yìí ó yé mi ọ̀rọ̀ náà yé mi má rèé sùn bọ́. èmi ò lè dárí jẹun máa ń tèmi ìdákùn sẹ́wọ́n jẹ́ bí Elédùmarè ló ní dáríjì lọ́dọ̀ àwọn ọmọ èèyàn ò lè ṣe nǹkan kan agbára tá a ní náà ní ká lò lórí agbára tí mo ní mo fẹ́ sà bí ìyàbá ní kéèyàn ò dáríjì olórí burúkú yìí tó gbá etí ọmọ mi tọmọ mi ò fi gbọ́rọ̀ tó fi dárò jẹ tó yẹ òun ẹ wá ní dárí òun ò dáríjì ọmọ mi nígbà tí ó gbà létí kí wàá ń tèmi wọn bá ní ṣiṣẹ́ bọ̀ ọ̀dọ̀ tèmi ló bá yẹ ó yà ṣiṣẹ́ rẹ ò tí ì tó bẹ́ẹ̀ ni mo sọ fún wọn bọ̀ kàkún ìkàkùn fún ọ mi ò ní dáríjì ọ
ó fi dá fún un jẹ́ kó ọmọ páyé wà ó ti ṣe tó taṣọ àgbà mọ́lẹ̀. iṣẹ́ kan aláàánú dáríjì ni èmi ò ṣetán láti dáríjì yẹn o etí eré ń tẹ̀kútẹ́ ilé àlàkọ̀sẹ̀ ìgbọ́kùn ọmọ ẹ̀kọ́ dó àbí amọ̀kùn nígbẹ́kùn ọmọ ọmọ tàǹtìwéré akáwó kònú àrìnwó kònú inú ọmọ ẹtú lọ gbé inú ọmọ èèyàn lọ wà inú ọmọ ẹtú lọ gbé inú ọmọ èèyàn lọ wà òjò ló dé lọ yàsáka gbòmí o òjò ti dábàá yìí o kúrò dáka ó yá lọ dí wọn pa ìsọkùnrin ìsọbìnrin ìsí ọmọdé ìsí àgbàlagbà ìfún náà mẹni àlejò ni enílé ni ebi inú ilé yìí ò gbọdọ̀ pa yín kódà ebi rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ yìí ò gbọdọ̀ pa yín títí tí wọ́n ìṣiṣẹ́ ọwọ́ mi tán òṣèlú ní kó sẹ́yìn mọ́ ọjọ́ ló ní kó máa jọ yín sàn ó dé wọ̀. àṣàyè tètè ló kọ tá à ń pọjọ́ o arìnrìngbẹ̀rẹ̀ ló kọ tá à ń pè sùmàrè ajagidiwọ̀ ló kọ tá à ń pè wọ àlùjọ̀nù ṣáyè tètè kó gbọ́tẹ̀ èmi ní báyìí o torí pé àwọn àgbà ló ní máa wí fún ọ wọ́n ní àgbà kó bójú báyìí ló fi inú gbó ṣeré àgbà òkété ló forí òkìtì ṣe yẹ̀wò ó dí àfọ̀ pètèrè tó nínú ọmọ awolọ̀gbẹ̀rẹ̀ ìtìlá ká ní òòsà ìmọ̀ pé inú ọmọ awolọ̀gbẹ̀rẹ̀ ìtìlá orí ló kún lápá lábẹ́ wá odò ló kún lápá òtùgbè bó ní bó ò lè gbè mí mo ní o gbéra rẹ sáré títí o ìwọ àlùjọ̀nú àjàgìdìwọ̀ lò wá gbè mí níjà tèmi bẹ́ẹ̀ ni mo sọ fún ọ eré tètè ń tòbèjé kẹrẹrẹ làgbẹ̀ ẹ̀sùn kan pọ̀ ẹ̀rẹ́yìn bóyá ẹ dìde ẹrù gàlì ẹ dìde ẹrù gàlì kẹrẹ bí ọ kò dúpẹ́ yóò bímọ iṣẹ́ dé ọmọ aláṣẹjẹ òwú ti dé ọmọ aláṣẹra síwájú kí n tó sọ̀n gbogbo débi dáná ogun yá o. ó yá o eré tètè ń tòbè jẹ́ o ìwọ àtùpà ayé àtùpà yìí ìyá mi ò sọ̀rọ̀ ìmọ̀ fìyà ó yá ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ẹgbẹ́ mi. wọ́n tanná ayé fún ọ iná tí ń tà fún ọ yìí wò mí wò iná ogun ni bó so ní bá bí ọ gbọ́dọ̀ gbọ́ bí àjẹ́ ní bá bí ọ gbọ́dọ̀ gbà ènìyàn lẹ́bọ̀ lóògùn bọ́ bá bí ọ gbọ́dọ̀ jẹ sọ lẹ́tọ̀ nílọ babaláwo tó bá lòun tó dínkù kàn tó bá lòun ṣetán láti bì ọ́ pé dandan ni kò gbọ́ ó fi kúsẹ̀rẹ̀ jẹ bẹ́ẹ̀ ni mo dáná oògùn yọ báyìí mọ́kànlẹ̀ láfàwọ́dá o mọ́kànlẹ̀ láfàwọ́dá ẹgbà kan yín mo dúpẹ́ àlùjọ̀nú o tẹ́tì rẹ bẹ̀lẹ̀ yẹ kó gbọ́ sọ́ọ̀rí iná tí mo dá yọ̀ yìí iná ogun ni ọ wà sáré tètè ní ìsìn ọ wà lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá tó fi ọwọ́ rẹ̀ gbá ọmọ mi létí mo tún tí ń ṣiṣẹ́ bọ̀ kéètò ọ wà padà lọ bá ṣé bọ́ ṣe sojú sọ̀rọ̀ pé ṣiṣẹ́ ṣe tí bọ́jọ́ tọjọ́ fi yọ oníbòrò tí fi hàn oníbálá tó fi kó kí ìṣẹ̀ṣẹ̀ ó máa dé bá àfi tí ò bá gbá ìwo gbogbo ibikíbi tí ọlọ́pàá náà bá ti gbá ìwo báyìí ọwọ́ tó fi gbá ọtí ọmọ mi ọwọ́ náà mọ̀ ṣiṣẹ́ ni ó fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ gbọ́dọ̀ fọ́. mo jẹ́rìí rẹ̀ òrìṣà tó ju òrìṣà lọ àlùjọ̀nú àjàgìdìwọ̀lú ọgbọ́dọ̀ jíṣẹ́ mi lájẹyẹ mi wọ́n tàn fún ọ ní tẹ́mi ìmọ̀ fún ọtọ́ ọba dé iṣẹ́ ti ṣiṣẹ́ nù ní ìkílẹ̀ àwa kan èmi ọmọlẹ́mì ìdáríjì èmi jẹ́ bí ọlọ́run mo nà ń pàfún ayé ọtí taṣọ àgbàrẹ́ lẹ̀ ní àtàpá kejì Olasco Films Nigeria Limited 129 Nnamdi Azikiwe City Jumata Iko telephone 003-307-7894 ló gbé jáde tó ń ta Headmaster Films and Records International ní Jumata àti Lọ́lá is Grace Entertainment Block B stroke 29 Primatex Plaza Ẹgbẹ́dá Akówọ́njọ Lagos ló ń distribute Jennifer 1 and 2 hilarious and educative tí ò ní kò ní àyíká. àwọn ẹranko lásán lásán ọmọ lásán kejì ajá mo kó yín dà sílẹ̀ kan ṣòṣì bí ẹran aṣẹ́wó ọ̀rọ̀ àbọ̀ mi lé yín dànù Wùmí 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 àwọn ẹni àjíjẹ ni àjíkò ẹ̀yin rádaràdà wọ̀nyí ọ̀bùn ẹlẹ́dẹ̀ burúkú tá lọ kínókíní mọ́kíní rárá ẹ̀yin tẹ́ ẹ̀ dá yìí ọ̀bùn ni wọ́n yìí ìwọ nìkan ti kọ́ ẹ̀pọ̀ tí irú ẹ̀ ń ṣe èyí ilẹ̀ ẹ̀ ní bọ̀ èyí ilẹ̀ ẹ̀ ní gbá a tún wá ní kí wọ́n tún gba afọlẹ̀ sílẹ̀ wọ́n tún gba afọlẹ̀ owó afọlẹ̀ ọ̀sán tó sùn tó kọjá owó tèyí náà tuntun tán lọ yìí ọ̀sánwó kí ló dé ṣéyàwó mi lọ́bẹ̀ kọ́ máa fọlẹ̀ fún yín ni. ẹni síwájú mi àríjà ìṣiṣi
ẹni sọ mi létí àríjà bàbá mi má dánwò ìwọ ni ó bá dánwò. Táíwò. Táíwò. Ṣé o gbọ́ mi ni? Kí ló ṣe nílé? Yeah, I can go super sport 3. Sorry? Super what? Owó super sport. Lẹ́nu ẹ̀. Lọ sọ́dọ̀ dry cleaner kó gba aṣọ mi wá fún mi. Mi fẹ́ gbọ́ story tí bá dé o. Then idiot tó ń ṣe admission fún yẹn nǹkan. Pé lórí fóònù pé tó bá like ara ẹ̀ tí ò bá fẹ́ rí ojú púpọ̀ ọlọ́pàá kó bá mi kówó mi or kó ṣe admission yìí fún mi. Because mi òun ló ń fa rubbish tẹ̀ wọ́n later ráyè máa wo super sport. Because ẹ̀ ò bó easy fún mi láti máa make owó àbí. Ó easy ẹ mọ́ gbọ́ wàhálà tí máa ń go through. Kí n tó lè kó ìsinmi kí n tó lè tunu lè ṣe báyìí kó dà báyìí. Ó mọ iye wàhálà tí mo ti go through. Ó dẹ̀ mọ̀ pé obìnrin ni mí. Ó mọ̀. Fún super sport ò ṣì tẹ̀ ń wò yẹn. Ìwà àti kẹ́hìn náà ń wò àbí. Kò sóúnjẹ alẹ́ fún mi. Ó gbọ́ mi. Sọ fún Kẹ́hìndé. Kẹ́hìndé ọ̀nà àgbọ̀rọ̀ jẹun alẹ́. Get out. Ẹ farabalẹ̀ náà. Kí ló pariwo? Ọlọ́run bá fún yín. Sísá Bọ́lá máa ṣe wò ó. Bàbá ló kàn gbọ́n sọ́kàn pariwo wùmí wùmí ó dẹ̀bẹ̀ sí ní kọlẹ̀kùn lé mi lórí. Má pariwo ẹ̀ má pariwo ẹ̀ má. Kí ló ti pariwo? Ẹ sọ bàbá wí. Sísá Bọ́lá pariwo. Etí mi o. Etí mi o. Etí mi o. Etí tẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jù. Kí ló mọ̀ gbé pọ̀? Ẹjọ́ máa kọ́ nílé yìí ni. Ọlọ́pàá gba ọkọ tẹ̀mí létí. Wọ́n ẹ ń lọ ẹ̀yin méjì. Mo ti mọ̀ pé ẹjọ́ pa wọ́pọ̀ ni. Wọ́n jọ pa wọ́pọ̀. Ẹ pa wọ́pọ̀ lè lérí ni. Wọ́n pa wọ́pọ̀. Ọ̀rọ̀ délẹ̀ tàdélẹ̀ ọkànú síbi ilé rẹ̀ ọbẹ̀ sí ní ìpè. Mo rí iye gbogbo dáadé mú mi o. Wọ́n ní 200 of cutlass, 200 of hoes. They gather together, fight mountain. Mountain no eat, mountain no drink. Mountain eat the head of everybody. Ìgbà ọkọ ìgbà àdá. Wọ́n pété wọ́n ń bọ́ kéde tẹ̀. Òkè jẹ́ òkè ọmú. Òkè borí gbogbo wọn, wọ́n borí yíyọ. Bẹ́ẹ̀ ti gbọ́ létí yìí wọ́n borí yíyọ. Ọkù onílé. Ẹ wá bọ́ ọkọ̀ ẹgbẹ́. Ẹjọ́ ń lọ ni. Ẹjọ́ máa kọ́ nílé yìí ni. Ọkọ̀ onílé. Ẹ má bínú. Etí mi o. Ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́. Etí mi o. Etí mi o. Ìrìnlẹ̀ gbàmílétí ni àwọn wà. Ìrìnlẹ̀ gbàmílétí ni àwọn wà. Yẹ ọwọ́ yẹn. Yẹ jẹ́ ọlọ́tọ̀ jẹ́ ọlọ́tọ̀. Jẹ́ ọlọ́tọ̀. Jẹ́ ọlọ́tọ̀ jẹ́ ọlọ́tọ̀. Jẹ́ ọlọ́tọ̀. Ilé ẹ̀wọ̀ wọ́n. Ọ̀dùnà. Ọ̀dùnkúrẹ́. Franca, dàpọ̀. Avec une minute. Voilà. Fẹ́mi ìwọ náà bá wọn lọ ni. Ọ̀gá ló ní kí n tẹ̀lé wọn. Ẹ̀yin lẹ kú iṣẹ́ o. Báwa ni ẹja. Ìwọ àlùjẹ̀nú àjàgìdì wọ̀lú má jẹ́ kí n bínú sí ọ. Mo rán ọ níṣẹ́. Kí ló dé bí mo sọ fún ọ pé mo sọ ní bá bí ọkọ ọmọ jẹ. Mo sọ fún ọ pé jẹ ní bá bí ọkọ ọmọ jẹ. Iṣẹ́ wo tẹ́ mi lọ́rùn tó. Èyí ti jẹ́ mo ní wọn fẹ́ kọ́ ṣàánú. Iná ti ń gbé iná ogun ni. Mo ní kọ́ ọba mi dáná ogun yá. Mo ní kí ìṣẹ̀ṣẹ̀ ó máa bá. Síbẹ̀ ọ̀ ṣe tẹ́ mi lọ́rùn tó. Ó wá yé mi. Ṣé ojoojúmọ́ ni mo fún ọ léwọ̀ jẹ ni? Bọ́ ọba lọ ṣe tán kí n fún ẹ léwọ̀ jẹ. Wọ́n sì fún ọ jẹ. Torí mọ̀mọ́ pé tí n bá ti fún ọ léwọ̀ jẹ inú burúkú ní bẹ́ẹ̀ sí tí fi ìkólówó rẹ̀ pa inú burúkú ní bẹ́ẹ̀ tí fi ìkólówó rẹ̀ pa wò mí wò inú burúkú ní bá já o tí ó jẹ́ pé èyí tí fi ń bá a ṣeré ní fi bù jẹ ọ wà sẹ́rẹ̀ tètè ní ìsìn tí bá ti fún ọ léwọ̀ jẹ gbogbo sẹ́tí mo bẹ̀ ọ́ jẹ lájẹjù ẹ̀yin ayé o ẹ̀yin àgbàlagbà ẹ̀yin awọ
ẹ sáré tètè ká ẹjẹ́ mi ní òò tèmi bẹ́ẹ̀ ni ẹ sáré tètè ká ẹjẹ́ mi ní òò tèmi ẹ̀yin ayé o ó yàgbà ọdẹ èèwọ̀ fún àlùjọ̀nù lónìí lánú rẹ kọ́ jẹ èèwọ̀ lánú inú burúkú ni kò máa bí ọ inú burúkú ni kò máa bí ọ ẹrù gàlè kínú rẹ ó máa rú ẹrù gàlè gbẹ́nì wọ́n yí pọ̀ bẹ́ẹ̀yàn bá pọ̀ yọ pọ̀ fún wọ́n yí bí ọ bẹ́ẹ̀yàn bá bí yóò bí fún ọ. Ọlọ́sọ come here ṣọ́ra kó ìwọ láàbọ̀ mélòó tó fún ìdí máa bá ẹ ṣe ní lọ́jọ́ sọ́kìlẹ̀. How dare you, Bọ́lá Tító, láti gbẹ́ superior officer ẹ létí? Kí ló ń bẹ́lẹ̀ dẹ̀rù náà? Oh, what's the matter with you? Down. Kẹ̀tọ́! Ìkíni nǹkan sùn, ẹ̀ẹ̀kejì rẹ̀ ìkówúrà gbà. Ṣé bẹ́ẹ̀ni? Nà mo tún bẹ̀ sọ tuntun ọmọ náà kò. You are very very stupid. Ọ̀gá. Come on, stop it. Ọ̀gá. Bọ́lá Tító. Sá. O gbọ́dọ̀ náà fúláàtì gbowó sókè. O fẹ́ gbá mi létí àbójú mi ló fẹ́ gbá. Sorry, sir. Hope you are not possessed. No, sir. Are you sure? Constable ló àmẹ́. Àbẹ̀jì ni sir. Ìwọ wá ń bẹ̀. Okay, sir. Ṣé fìlà orí ẹni? Sir. Nah, I don't detain her for me. Sir. Lock her up, I say. Sir. Let's go, let's go. Kókó ńlá tí máa ṣe àwọn tí wọ́n wọ̀nyí. Yes. All right. Láyà, ṣé mo sọ fún yín, òun ló jókòó yẹn, òun nìyẹn. Hello, madam. Ó máa jáde nínú ilé wa ni, èmi ò tiẹ̀ rí rí o, mi ì rí láyé mi. Ẹ ní sùúrù, ẹ jẹ́ hand job. Ẹ ká sùn. Kí ló wá dé tẹ̀lú bá láńlọ́ọ̀dù ń jà? Anyway. All right. This is for you. Lọ́yà, ìgbà wo ni mo lè rí yín lọ́fíìsì? I'm always available. Ẹ wà available o, lọ́jà ẹ wà available. Madam, ẹ ṣe sùúrù. Mi ì ṣe sùúrù, ó yẹ jẹ́ a lọ. Ẹ wọ́n ìṣẹ̀ṣẹ̀ bíi pẹ́pẹ́ yẹn. After all, tẹ́wá tiẹ̀ lé mi lé, ilé ni màá gbà kí wá ni. Ẹ wọ́n ìṣẹ̀ṣẹ̀ wẹ́sẹ̀ pẹ́pẹ́ yẹn. Ìjókòó rẹ̀. Àkọ́kọ́, wọ́n lé mi lẹ́nu iṣẹ́. Ìkejì, wọ́n tún ní ká kúrò nílé pẹ̀lú bí mo ṣe náwó sínú ilé ìtọ́. Wetin I go do now? Una dey look me. Wàhálà ipò. Ẹ dúró náà tí mi. Ṣé wọ́n dá ẹ dúró ń bi iṣẹ́ ni pátápátá? Àwọn ọ̀bọ tún ṣe mọ àpè yín padà láìpẹ́. Oríṣi délé ń sọ. Mi ti sọ fún ẹ pé lọ́jọ́ tàbá jókòó ọlọ́gbọ́n ó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ torí pé ò ní làákàyè. Táyé ṣọ má bínú ṣé ìwọ ni mo bá sọ̀rọ̀ ní àbántí mi. ò ní làákàyè ó rí pé láti jẹta lọ́dún lọ́kàntì mi ṣé mo jẹ́ kó gbin ṣó contribute sí báńtì mi ṣàbọ̀ ẹ̀ jáde ìgbà tó fẹ́ lọ bó lórí ẹbí ṣé mo mú ẹ dání ṣó fẹ́ gbọ́ tá máa fi dìde kó lórí ìjókòó yóò gbọ́dọ̀ sọ pín. Ṣé bí máa jáde?
tí n bá sọ̀rọ̀ ó yẹ kó ń. ṣé kí n máa jà ní. àti mi bóyá ṣe nìyẹn náà. láti ìjẹta tí n bá dẹ̀ tẹ̀ sọ̀rọ̀ kọ́kọ́ lè wà lẹ́mọ̀ máa ṣọ́ mi ọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn mi ni. ọ̀rọ̀ tó bá sọ kí n mọ́gbọ́n wá òṣèlú lọ pàdé òbí so má máa sọ̀rọ̀ mọ́. kí ló jẹ́ náà. ẹ yé pariwo. nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn. ó gbọ́dọ̀ gbin mọ́. ẹ tún pariwo. àti ẹgbẹ́ máa. ẹ lọ idiot. ẹ tún pariwo. àǹtí mi ẹ wò ó tó. àǹtí mi. ẹni síwájú mi àríjà èsìsì ẹni sábì létí àríjà bàbá mi má dánwò ìwọ ni ó bá dánwò lè yàpọ̀ ẹni síwájú mi àríjà èsìsì o. ẹni síwájú mi àríjà èsìsì. Sir. Yeah. Mo observe nǹkan ni sir. Observation. Mo wò wípé láti bí few weeks ago sir, Sergeant Dauda àti Corporal Christopher àwọn ni wọ́n máa ń lọ sí checkpoint tẹ́lẹ̀ máa ń lọ sí roadblock àti special assignment sir. Èmi kan useless sí ọ́fíìsì ní sir. So mo wò pé báyàwó ni wọ́n dá iṣẹ́ ọwọ́ wọn jẹ́. But mo wá rí lẹ́tà kan lọ́wọ́ tí mo rí tẹ sáyẹ̀nsì sálẹ̀ mo rò pé wọn ò lè forge signature yìí sir. So orí signature mi nínú lẹ́tà yẹn àbí. Bẹ́ẹ̀ni sir. Definitely ó yẹ kó mọ̀ pé no one can forge my signature. Sir, that means pé mo ń pẹ́ sir. Bẹ́ẹ̀ni. Èmi kàn dé useless kalẹ̀ sí ọ́fíìsì ní sir. Oh, useless ṣùgbọ́n at times tọmọ bá wà lábẹ́ èèyàn tó bá ń ṣe tó ń ṣe wàhálà èèyàn mú lè wish kọ́mọdé ẹ̀ kó sinmi nígbà míì àbọ̀mọ̀. Sir, I'm still very very active sir. Mi sọ fẹ́ pé wà active. Èmi ń wò pé àwọn èèyàn ò ní experience tó mi sir. That is the way I want it, right? Yes sir. Go back to your seat. Ìjẹ́bọ́. Would you say something? Sir, Moni, thank you very much, sir. Moni, thank you, sir. Thank you, Moni, sir. Okay, wait a minute. Can I tell you? Sir, petition, sir. Against Tani? Against one Inspector Kolade Erinfolami, sir. One Inspector Kolade Erinfolami? Who is Kolade Erinfolami? I am, sir. Okay, go ahead. One petition for gross misconduct, sir. Yes, sir. Okay. Àti abuse of office, sir. Pé ó ń fi ọlá ẹ̀ ó fi rí àwọn èèyàn jẹ, sir. Ó dẹ̀ ń ṣe àwọn ìwà tí ó tọ́. Excuse àwọn wo ló dìtẹ̀ mi jáṣe ló ilé ìfún mi, sir. Àwọn tí wọ́n rí ẹ̀ tó pátápátá ni. You understand? Àwọn tí wọ́n mọ̀ ẹ́ tó rí ẹ̀ tó pátápátá. With this, mo mọ nǹkan tí mo lè kọ́lé lórí. Tó jẹ́ pé wọ́n á dismiss ẹ̀ kó ní ṣọlọ́pàá ni. Mo rò pé nǹkan tí mo sọ yẹ I don't want to be a disgrace to police. Ní mo sọ pé kò remain in office to amẹ́. Jẹ́ ká àwọn ọmọ tó ń lọ sí roadblock àbí tó ń lọ sí taking point jẹ́ kó máa lọ kó máa dé. Gbogbo àti mo sọ fún ẹ. Yes sir. Tí o bá ṣọ́ ara ṣe Ọlọ́run jẹ́ kó fi ọwọ́ ẹ̀ gba ẹ̀tọ́ ẹ̀ nídìí iṣẹ́ tó ń ṣe. Go back to your seat. Thank you sir. Ẹ wo ni mo wúro rí ẹ. Ṣé lè sà? Kí ni ẹ? Tíra ni sà. Tíra? Inú fi lọ́lọ́pàá. Tíra ayẹta ni sà torí ìbọn yẹn sà. Tíra ayẹta nítorí ìbọn. Yes sir. Get out of my office please. Yes sir. Ṣé ìyẹn máa ṣá? Torí ìbọn. Olasco Films Nigeria Limited tún gbé jáde tuntun nẹ́nẹ́ ìṣẹ̀ṣe lágbà. ọdún yìí wọ́n pa sán orí ẹ̀mí wọ́n pa àdùbà. bọ́bá dọdún mẹ́ta òní wọ́n rọ́pò débi ìrókò agúnregedege ẹni tó bá wa jòrúkọ pín ní sí alẹ́ àná ní ọba wa jàgbó tó wúwo wàkàwàkà tọ́pọ́dún mẹ́ta adébáfúnṣẹ̀ṣe tí so lórí orò láyé abùfúnṣẹ̀ṣe tí sàgbáńlá orò níwàrún ẹ̀yin ọ̀mọ pé orí ẹni ìṣẹ̀ṣe ni ìyá ẹni ìṣẹ̀ṣe ni ike ẹni ìṣẹ̀ṣe ni ǹjẹ́ kí là kọ́ bọ nífẹ̀ẹ́ ká tó bọ̀rìṣà ìṣẹ̀ṣe là kọ́ bọ nífẹ̀ẹ́ ká tó bọ̀rìṣà Ọ̀rúnmìlà o ìṣẹ̀ṣe là kọ́ bọ nífẹ̀ẹ́ ká tó gbẹbọra.
sinimá tuntun ìfẹsẹ̀ làgbà packaged by Funke Akindele táwa àjíṣe fínni ló produce marketed and distributed by Olasco Films Nigeria Limited 129 Namdi Azikiwe City Jumata Iko ó tún wà ní Headmaster Video Mart shop 14 Ṣèyí Shopping Complex Agodi Gate Ìbàdàn àti káàkiri ń bí gbogbo sinimá tuntun ìfẹsẹ̀ làgbà the power of our fathers check it out. àmọ́ ẹ kára má sì kí tiwa náà ti ẹ ṣe làgbà. ó bá wá kọ̀ láti ṣe ohun burúkú á máa já lóhun burúkú o gbogbo ohun tó bá wá fi sílẹ̀ pátá lẹ́yìn ikú ẹ̀ ọmọ ni ẹbí ni gbogbo ẹ̀ á pa. láyé màmá kò sí kankan tẹ́lẹ̀ fún mi ṣe ọjọ́ kíjọ́ tó bá la ẹnu agbárí ẹ̀ sọ fún ẹ̀dá alààyè kan ọjọ́ náà ló máa jọ́ lọ́hùn ní. mi ní fún mi Martin Sabiodun sinimá tuntun ìlú sọtawírè ẹ o so. kí ni bá wẹ̀ fẹ́ dà fún lọ́wọ́ bá mo wọlé lójú ọ̀rẹ́ mi. arìnkèrè wàsàwàsà kẹ̀kẹ́ wọ́dọ̀ sinimá tuntun ìbùsọ̀ oríjà ìríbi gbẹ́tẹ̀mẹ́ka ọmọ kéde ogun èmi ni mo ní nǹkan mi ogun burúkú serious battle for supremacy sinimá tuntun ìbùsọ̀ a masterpiece from Midefumi Martin Sabiodun Seriki ọlọ́pọlọ Afeez Abiodun ló direct ó wọlé kalẹ̀ ibùsọ̀ starring péjú ọmọ bọ́láńlé Yomi Fashlanso Mercy Aigbe Midefumi Martin Sabiodun Túbọ̀sún Ọdúnsìn Afeez Abiodun Yétúndé Wùmí Táyọ̀ Adélẹ́yẹ Madam Sajẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun ìbùsọ̀ ó ti jáde sí PCD marketed by Olasco Films Nigeria Limited 129 Namdi Azikiwe City Jumata Iko telephone 003-307-7894 Headmaster Video Mart shop 14 Ṣèyí Shopping Complex Agodi Gate Ìbàdàn ló ń distribute sinimá tuntun ìbùsọ̀ ó tẹ̀ kíyàtọ̀ kò sí ní tó dòtò ẹgbà bẹ́ẹ̀ grab your copy now. Dàgbà sinimá ajá dúró ẹkún dúró ẹkún ẹkún ẹfìlàjà lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò nílé ìwé sinimá tuntun jágbá ní kí ẹ ra ká ẹ wò kẹ́kọ̀ọ́ sára. sinimá tuntun jágbá ó dọ̀rọ̀ ìjà àjàkú akata fight to finish ó dogun ó dọdẹ ó diranto ẹgbọ́ ta ló lẹ́rù ta ló já ẹrù gbà Ọdúnládé Adékọ́lá ló wò ní gbọ́ Ibrahim Chatta Òjòjà ló wò ní gbà ẹlẹ́mìí ló máa last nínú sinimá tuntun jágbá lówó àwọn òṣèré tó kópa nínú ẹ̀ bí wọ́n ṣe fara ṣiṣẹ́ tó Ọdúnládé Adékọ́lá Ibrahim Chatta Òjòjà Madam Sajẹ Lọ́ndọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sinimá tuntun jágbá ó ti jáde sórí VCD one time marketed and distributed by Noreto Films Nigeria Limited 129 Namdi Azikiwe City Jumata Iko telephone 003-093-5278 ó tún wà ní Headmaster Video Mart shop 15 Ṣèyí Shopping Complex Agodi Gate Ìbàdàn àti káàkiri níbi gbogbo sinimá tuntun jágbá ó ti jáde ẹ̀bùn wìtìwìtì. sinimá tuntun jágbá ní kí ẹ ra ká ẹ wò kẹ́kọ̀ọ́ sára. Bọ́lá ti tó ẹ̀rọ ìjìnlẹ̀. Bọ́lá ti tó. Kí ló dé tí mo ránṣẹ́ sí ọ tó ọkọ̀ tó wá jẹ́ mi? ẹ má bínú sá gbogbo wàhálà yìí náà ni ó rẹ̀ mí ní ẹ má bínú. Débi wípé wọ́n ló ti di ajá dìgbòlugi nísìn àtọmọdé àtàgbà lúlù ni. mo kàn bá àwọn àbúrò mi wí ni tó bá ṣẹ̀ máa ṣàbàwọ̀n rí ní ìlú yan kọ́kọ́ sá. Àwọn àbúrò ẹnìkan ló ń lù bàbá onílé rẹ ńkọ́ ará ilé àti ará àgbòrò lúlù ní lọ́dọ̀ tiẹ̀ nígbà olódo lólu. Kò ṣe débi pé wọ́n ti fún ọ̀hún ní ìsìn pé kọjá dé ilé. ṣètò èmi náà mo múra sí pé kí n jáde náà ni pé kí ló wá bó ṣe máa dá mo ṣètò èmi náà. ẹ o ọ̀bẹ̀lẹ̀ nínú. Ó rí pé o ti dá gbádà gbéraga. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣé kí n máa sọ wọn sí ní. tẹ́ ẹ bá fẹ́ gbọ́ tẹnu mi jáde kúrò lé mi ẹjọ́. Bọ́lá ti tó. bàbá yẹn pariwo. ọlọ́kẹ́ mi lẹ́yìn ọ̀rẹ́. ẹ má pariwo sí. ṣé mo ní ọlọ́kẹ́ mi lẹ́yìn. àti mẹ́jọ. àti mi. Ó ti wà lórí ọmọ ọgbà mi bàbá lẹ́yìn rẹ̀. Ẹ bá wọ́pù. àti mẹ́jọ. tí bá fọ́ lẹ́sẹ̀ kò ní dáa. Ẹ dákun alàgbà ọmọ mi Bọ́lá ti tó yìí ọ̀rọ̀ rẹ̀ fẹ́ àdúrà torí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí kò yé wa rárá o ẹ dákun ẹ bá mi fún ládùúrà. ṣé nítorí àdúrà lẹ ṣe sùn wọn lókun báyìí.
bẹ́ẹ̀ni. Ẹ tú wọn sílẹ̀. Bàbá ẹ tú wọn sílẹ̀ ṣẹ́rí gbogbo ẹnikẹ́ni tó bá wọ iwájú Olúwa wa ó ti di ẹni òmìnira wọn ò sí ní ẹni ìgbèkùn mọ́ ẹ tú wọn sílẹ̀ kí wọ́n lè rí ògo Ọlọ́run. Alàgbà ẹ jọ sá bó ṣe rọra jókòó yẹn gẹ́ ni mo fẹ́ pé kẹ́ bá mi fi àdúrà jagun ní ilé ayé wọn ká dẹ̀ fi wọn sílẹ̀ ẹ jọ ẹ bá wa ṣe. Àbí rárá o kì í ṣe tí wèrè. ìyá wèrè sá. Ọ̀yá wèrè. Rárá sá mú ọ̀yá wèrè. Ẹ tú wọn. táyé kẹ́yìn wá tù mí. kẹ́lá lọ́tún àǹtí mi lọ́tún. Olórí ẹbí. Alàgbà ní àtù. Ẹ tú sílẹ̀ kẹ́ lè rí ògo Ọlọ́run. Olórí ẹbí ṣé kí n tú wọn. Alàgbà ló sọ bẹ́ẹ̀. Pẹ̀lẹ́. Ọgbọ́n. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Pẹ̀lẹ́. Lọ́rọ̀. Ẹ yẹ wa. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe ara tù yín báyìí. Ara láti tù yín lọ́rùn. Mo láriwo mo fẹ́ gbọ́ ariwo lanu ẹ̀yọ́ ariwo lọ́tún ariwo lọ́sì ariwo Ṣé ẹ rí gbogbo wa à pariwo tó à pé lórúkọ Jésù tó ní iná nínú ìpìlẹ̀ ẹjọ́ ìyá sí mi títì gbogbo ogun tí ẹrù bó ń tẹ̀lé arábìnrin a sì ṣe bẹ́ẹ̀ a sì sájáde àdúrà ní orúkọ Jésù. Ṣé bó ṣe rí rèé? ìdí tá a ṣe sóòrè alàgbà yẹn má bèèrè. Olórí ẹbí mo lè sọ náà padà ìwọ náà fún. Ṣé rí ìdọ́kọ̀ tá a máa wá pánsìn ẹ máa tẹ̀lé mi bí wọ́n ṣe fẹ́ ni o a máa gbàdúrà ṣùgbọ́n ẹnikẹ́ni ò ní pariwo sókè tó bá ṣe ṣe tẹ́ ẹ bá gbọ́ lórúkọ Jésù ni tẹ́ ẹ bá dẹ̀ gbọ́ lórúkọ Jésù ẹ sá máa ṣàmì sínú ẹ máa pa àti ìjìkìnnì àti ń gbàdúrà torí eléyìí ó tójú sú mi. Ìyẹn àdúrà jẹ́jẹ́. Ọ̀yá àti ń gbàdúrà o lórúkọ Jésù àbẹ̀rẹ̀ Jésù Ọlọ́run yàrá lórúkọ Jésù Ọlọ́run ṣàánú fún lórúkọ Jésù lórúkọ Jésù. ẹ gbàdúrà fún mi. Àwọn gbà títí. Èmi lọmọbìnrin tó nù sájẹ́ǹtì bá létí báyìí ó yẹ̀yẹ́ mi láàrin ìgboro láàrin ìlú máa fi yé tí wọ́n bá dẹ̀ sọ pé òun ò ní ṣógun ka mọ́ ẹni máa jẹ́ òun ò ní yé jẹ́ irú yẹn ṣùgbọ́n máa fi yé máa jẹ́ kó mọ̀ máa jẹ́ kí gbogbo ayé mọ̀ ipò ṣẹ̀yàn kan. Àlùjànnú ò tẹ́tì rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ sọ́ọ̀rí iná tí mo dáyọ̀ yìí iná ogun ni ọ wà sáré tètè nísìn ọ wà lọ sí ọ̀dọ̀ ọlọ́pàá tó fi ọwọ́ rẹ̀ gbá ọmọ mi létí wọ́n tún tí ń ṣiṣẹ́ bọ̀ kéètò ọ wà padà lọ bá ṣé bọ́ ṣe sojú sọ fún pé ṣiṣẹ́ tí bọ́jọ́ tọjọ́ fi yọ oníbòrùn tí fi hàn oníbàlá tó fi kó kí ìṣẹ̀ṣẹ̀ ó máa dé bá àfi tí ọba bá ìwọ. Ẹ sáré mú àgbọn fún mi ẹ fún mi ní àgbọn ẹ fún mi ní àgbọn lórí pẹpẹ. ṣé ti ẹ̀ka mi ṣe tẹ́lẹ̀ nàbí ti sí. Ẹ mú ilé ìta tí ń bábọ̀ láti ìdéjì ẹ mú ẹyọ fún mi. Ẹ fún mi ní àgbọn. Ó yá gbogbo yín tẹ̀mítẹ̀ máa pe Jehovah bana 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 Jehovah bana
ilẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà tọ́ kẹ̀dà máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta ẹ̀yọ́ ìrúbú ẹ̀yọ́ tìráfù ẹ̀yọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipìlẹ̀ lélẹ̀ lórí òdodo oníṣègùn làwa ní Jésù àbánidáró ọ̀rọ̀ rẹ̀ mú ní láradá wá gbọ́ òru ti. Àpáta ayérayé tí ibi ìsàdíwá jẹ́ kí ó rí ẹ̀jẹ̀ tí ṣàn láti hallelujah ó ṣe ọlọ́run. Pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́. Ọ̀yá ẹnu. Ogun ti ṣe. Ọ̀yá ìdílé. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Sista Bọ́lá ti tọ́. Nígbà tí a ń gba àdúrà lọ, àwọn mi rí àwọn ìran kan, bẹ́ẹ̀ ni àwọn ìran kan. À ń fi àwọn nǹkan kan hàn mí. Mo wá ń fi ẹ̀mí bèrè kí làwọn nǹkan wọ̀nyí. Ẹ̀mí wá ń dá mi lóhùn pé àwọnú egbò agbára lọ. A wò pé ta ló lè tu ẹni. Pé gbogbo ohun tá a bá ṣe àṣegbé ni. Akaraba sí ọmọ olófin tó lè fi òfin jẹ ẹnikẹ́ni ní ìyà. Ibi láti kó ìdọ́gbọ́n. Jẹ́jẹ́ ni ayé da iná ayé tí ọmọ aráyé ń lọ kọ́ ọbọ̀ iná ayé o. Ilé ayé láti ti bá ogun. Ẹ̀dá ọmọ Ádámù ló lọ ń fọwọ́ ara wọn fa ogun. Jẹ́jẹ́ lọ kábà níbùbá. Ọmọ ènìyàn ló kọ́ ọbọ̀ kálẹ̀ nù. Ẹ̀yin ni o. Alàgbà ó tọrọ lẹ sọ èmi mo fọwọ́ ara mi ṣera mi àṣé lóòótọ́ ni pé agbára máa gún ní bí ẹṣin ipò á sì máa pànìyàn bí ọtí líle tó jẹ́ ọlọ́tí bá wá dá tán tó bá wá bára ẹnu ipò tó wà á bá kíkà àbáwọ̀ bẹ́ẹ̀dùn èmi Bọ́lá ti tó mo máa ṣìwàwó mo fi ipò tí mo wà mo fi ní ọmọlàkejì mi lára alàgbà olórí ẹbí mo ti kọ́gbọ́n pé ipòkígbò tẹ́dá bá wà kò gbọ́dọ̀ fi ní ọmọlàkejì ẹ̀ lára ló dáríjì. Ẹ ṣé o alàgbà, ẹ ṣé o. Àánú ni mo béèrè bàbá, àánú ni mo béèrè, àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè. Àwíjàre bàbá o, àánú ni mo béèrè, àánú ni mo béèrè bàbá. Ẹni tẹ́tẹ́ tó. Àánú ni mo béèrè Jésù, àánú ni mo béèrè. Àwíjàre bàbá o, àánú ni mo béèrè. Ẹni síwájú mi àríjà èsìsì ẹni sọ mi létí àríjà bàbá mi má dánwò ìwọ ni bó bá dánwò ó lè dàpọ̀ ẹni síwájú mi àríjà èsìsì o. Ẹni síwájú mi àríjà èsìsì ẹni sọ mi létí àríjà bàbá mi má dánwò ìwọ ni bó bá dánwò ó lè dàpọ̀ ẹni síwájú mi àríjà èsìsì o. Má dánwò má dánwò má dánwò dada ó lè jà ó lábúrò tó gbójúlé dada ó lè jà ó lábúrò tó gbójúlé ó bá nà mí máa pe bàbá mi
bó bá nà mí máa pe ẹ̀gbọ́n mi bó bá nà mí máa pe àbúrò mi ẹni síwọ́lù mi àríjà eṣinṣin o. ẹni síwọ́lù mi àríjà eṣinṣin ẹni sọ mi létí àríjà bàbá mi má dánwò ìwọ ni bó bá dánwò ó lè dàpọ̀ ẹni síwọ́lù mi àríjà eṣinṣin o. ọ̀gbàǹgbàgbà ẹ rọra máa gbà ọ̀gbàǹgbàgbà ẹ rọra máa gbà ní o má dánwò ìwọ ni bó bá dánwò.